لي دعواتي ويا كاشف فأنت رجائي في الحوائج كلها أبي رمضان قل بسم الله ورب يوريك الحمد لله وأنت الذي تعطي الأنام بلا ستين. ètò yín tá a máa gbọ́ ni ètò gbogbo ayé tá a máa gbọ́ jákèjádò ayé. Amali wakilo. Lọ́dọ̀ Alhaji wa Muhammadu Jamiu Mailanja latest Islamic lecture. Òun ló tó gbé afẹ́fẹ́ báyìí láàárọ̀ ìlú aago 10 sí 11. látẹnu àfáwà àgbà bàbá wa nígbà ní Rawdatul Adrar. وسيلتي شبه الجبال وفوقها. pẹ̀lú òkú ọlọ́run tó gbọ́ àwọn òfin pé bá ti lọ gbọ́ lẹ́nu wọn. وأنت عليم كل ما قر في صدري. ọlọ́run lọ́bẹ̀ yìí ń ṣẹ́ ọlọ́run má padà lẹ́yìn o. فسدد يدي. ọlọ́run má dání dára yín. àrìjù láwọn wàrà. ọlọ́run má jẹ́ sí yín má jẹ́ sí sọ má jẹ́ wọ́n sì yín gbọ́. ونجل بعيدا من هموم ومن فقر. à ń béèrè sọ̀rọ̀ ọlọ́run àbúrò ọlọ́run fáwọn àfọ́ àwa ọlọ́run dákun mọ́sà. lójú oorun lójú ayé àti gbogbo ń tọrọ mọ́ wọn. Ya Rahmanu ad'uka jaharatan. gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam láàjọ máa gbọ́ ètò náà di dojoojúmọ́. tẹmúnà ànílé khayra fèsì ìwádìí. tẹ́ ẹ ti mọ àsìkò náà mọ bàbá láàrin aago 10 sí 11. àyà ọlọ́run jẹ́ tòun nínú ọrọ̀ rẹ̀. sáàmì àlẹ́ àṣìwádìí. tí ń bẹ́ ń ta yìí ọlọ́run dákun mọ́sà bá ká kú ò. Ya Rahimani wàrà. ọlọ́run foríjì wá ọlọ́run dákun ìwà dákun ṣe fún mi. Wàtàlí mujibu kulla waqtin wa fi asri. bàbá àgbà ní Rawdatul Adrar. فإن ترد عني. gbogbo ayé ń gbádùn yín ọjọ́ iná ọmọ gbádùn ara yín o. قد بلغت مقاصدي. ọba tó kún bàbá wa lájí àgbà jálẹ̀ ọlọ́run dákun mọ́sà bá kún ẹ̀yin náà jálẹ̀. فإن رضاك gbogbo tí ṣe ọlọ́run náà máa fi rọrùn jíjẹ́ ọlọ́run dákun mọ́sà bá ṣe fún yín. ọba kò tí pápá ń bá rí jùlọ gbogbo táwọn ilẹ̀ ní gbogbo àtàláfíà ara ọlọ́run dákun mọ́sà bá táyé lọ́rẹ̀ ọba ṣe fún yín. La ilaha illallah. آمين 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 جماعة آمين لا كزي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وآله وصحابه وسلم تسليما adúpẹ́ fún Ọlọ́run ọba jàmá ẹjá dúpẹ́ dáadáa gbogbo jíjí ń gbọ́ wa àlékún kẹrẹ Ọlọ́run àlékún kẹrẹ bá fi jẹ́ fún Ànábì wa Muhammad àwọn afáwà bá ti máa ṣàdúrà fún wa bẹ̀lá torí àfọ́ àgbà Sheikh Tajul Adab bàbá alẹ́jẹ́ àgbà àfọ́ àgbà onítàdá bàbá àgbà lágbàjì bàbá alágége bàbá oníwàsí àgbà yìí bàbá Sultan Mufassirin bàbá Safiyullahi Kamaluddin ọlọ́mọsàbá ayọ́ ní sí gbogbo wọn fáwà àgbà mírò kún ọlọ́mọsàbá kẹ́wọ́n bá gẹ̀ wọn wọ́n á tó kú dájá àlùbáríkà àbúládé àbálẹ́jẹ́ bá tó ní bàbá onítàdá lónìí bàbá àgbà lágbòrò àfọ́ àmì Sheikh Fọlọ́nsọ́ lọ́wọ́n afọ́ alápapọ̀ ọlọ́mọsàbá gbàgbọ́n àbá dútì wọn o my Nigeria latest Islamic lectures ọlọ́ndàkùn ilé iṣẹ́ náà ọlọ́mọsàbá gbòrò rẹ̀ ọlọ́run jẹ́ ọmọ lálùbáríkà ọlọ́run gbogbo tí wọ́n náà jẹ́ ọmọ lálùbáríkà o àwọn gangan fúnra wọn ọlọ́run jẹ́ lálùbáríkà àbọ̀ Sheikh Adam ti sọ̀rọ̀ àwọn gbogbo wa ọlọ́ndàkùn mọ́sà kára fún àlùbáríkà wa gbogbo àyíká ń gbọ́ wa ẹ̀yìn lólùfẹ́ Al-Qur'ani lára wa ọlọ́run nífẹ̀ẹ́ yín náà o gbogbo àyíká yìí tá a bá wà ọlọ́run ó gbàdúrà kó wa akira pé akóǹgbẹ ọlọ́run já sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọlọ́mọdé àfi ìdágbére báyé wala salla alayka Allahu ya dinani ya Mustafa ya Safwata Rahmani Salla alayka Allahu ya dinani ọ̀rọ̀ wa Islam amúra insha Allah tá ń bábọ̀ wá ya Mustafa al-Islam wal-khuluqu ya Safwata Rahmani. lọ́jọ́ òní èyí tá máa gbéyẹ̀wò nínú tọ́píkì wa Islam àti ìwà òun ni wípé pàtàkì wo gan ni Islam gbé fún ìwà tó dáa gbogbo wa ti mọ̀ pé ìwà méjì ní ń bẹ ìwà tó dáa àti ìwà tí ò dáa husnul khuluqi àti sayyi'ul khuluqi ìwà rere ìwà àlùbáríkà ìwà àdúà àti wépè méjèèjì náà ní ń bẹ ìwà tó wá dáa kí ni Islam sọ nípa rẹ̀ báwo la Nábì ṣe wí nípa ìwà tó dáa ẹjá Yorùbá Ànábì àwọn àfáà wọ́n ní innal akhlaqa àwọn ìwà tẹ́rí ní fi dínì ìsìláàmì nínú ìsìláàmù wọ́n ní azimun sha'nuha àyè tó wà azimun nínú ìsìláàmù ó tóbi ìwà ó tóbi púpọ̀ nínú ìsìláàmù bí bá ti ní mùsùlùmí nìyàn àṣírí wà yọkù nínú ọ̀rọ̀ rẹ̀ kódà makanatu aliyatun ipò ìwà nínú ìsìláàmù aliyatun ipò rẹ̀ ga ayé rẹ̀ ga ayé rẹ̀ ó ga Sheikh Adama wọ́n ní wali dhalika da'ali ìsìláàmù li muslimina ila tahalli biha ìsìláàmù lọ́wọ́ pé gbogbo wa mùsùlùmí pé ila tahalli biha pé àbíkẹ́ ẹ̀rọ lè níwà o ẹ̀sọ̀sọ́ pẹ̀lú wa o ẹ̀sọ̀sọ́ pẹ̀lú wa àwọn àfáà wọ́n ní àwọn nǹkan mẹ́ta mẹ́rin kan bẹ tá ń pè ní aliwusulu lè àrìbá mélòó mọ̀ pé jàmá aliwusulu lè àrìbá àwọn ipò mẹ́rin kan bẹ àwọn nǹkan mẹ́rin kan bẹ nínú ìsìláàmù tó já sí pé alẹ́ tí ẹ̀kú mọ́ alẹ́ àdínú ìsìláàmì nǹkan mẹ́rin yẹn ní ẹ̀sìn kó wá ibẹ̀ ló máa dúró lérí wọ́n gbòógì rẹ̀ nǹkan mẹ́rin la pè nǹkan náà ẹ̀rí gbọ́dọ̀ mọ́ nǹkan mẹ́rin ni yakumu alayha dinul Islam eré nǹkan mẹ́rin yìí ni Islam ó jòkó lé lérí ẹ̀rí gbọ́ báyìí tó bá ní Islam wa nǹkan mélòó ló jòkó lé lérí nǹkan mẹ́rin ni àkọ́kọ́ ń bẹ̀ bí tébù ti wà yóò lérúkú mẹ́rin àbí ẹ̀kọ́ ni ìkankan ló gbé lélé tó fi gbé mẹ́rin rò wọ́n náà tí Islam ó jòkó lérí àkọ́kọ́ ó ní al-iman ìnígbàgbọ́ bàbá ní Islam mùsùlùmí ni ó agbúrò bá ìgbàgbọ́ lára rẹ̀ gbogbo tó lọ ní agbàgbọ́ àkọ́kọ́ mọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú tí Islam jókòó lórí ẹ̀ òun ni al-akhlaqu àtọ́yíbà ìwà tó dáa ìwà nínú Islam kìí ṣe tó kéré ẹlẹ́ẹ̀kẹta ní al-ibadat òun ni jọ́sìn wọ́n ní mùsùlùmí ni ọ́
o gbọ́dọ̀ gbọ́lọ́ gbọ́ mùsùlùmí ni ọ́ o gbọ́dọ̀ níwà mùsùlùmí ni ọ́ o gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń fi gbogbo àkókò rẹ̀ sin Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kẹrin òun ni al-muamalat òun ni àṣepọ̀ tí máa ń bẹ láàrin rẹ pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ tí wọ́n jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ jọ dáa. Mẹ́rin yìí mùsùlùmí ò gbọ́dọ̀ yọkù lọ́rọ̀ rẹ̀ ẹ̀rí gbọ́ jẹ́mọ́ nǹkan mẹ́rin tá a kà yìí mùsùlùmí ò gbọ́dọ̀ yọkù. Ìmánì a gbọ́dọ̀ bá nú ẹrù rẹ̀ akhlaqu tayyiba a gbọ́dọ̀ bá nú ẹrù rẹ̀ ìwà tó dáa. Ẹlẹ́ẹ̀kẹta òun ni ibadat ìjọsìn kọ́ mẹ̀sìn ìsìlọ́run pàtàkì a gbọ́dọ̀ bá nú ẹrù mùsùlùmí. Ẹlẹ́ẹ̀kẹrin al-muamalat òun ni kọ́ dá alábàdí ìbálòpọ̀ rẹ̀ kọ́ dáa kọ́ bá mùsùlùmí lòpọ̀ kí ni wọ́n sì máa dùn kọ́ bá kèfèrí lòpọ̀ tòun ti pé kìí ṣe mùsùlùmí náà. Ànábì náà pàdé àwọn kan nígbà tó lọ sí hijira sallallahu alaihi wasallam táwọn Yahudi àti Nasara Ànábì ọba kọ̀kọ̀ òwà kíwà sí wọn. Wọ́n dọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gbà ìsìláàmù nígbà náà ìwà Ànábì ní ń pè wọ́n sínú ìsìláàmù. Ìsìláàmù ó wá pàtàkì tá ń pè níwà tó bá ti ní nǹkan mẹ́rin tá wí ìwọ gangan ní ìsìláàmù lórí ibi ìjòkó sí. Ànábì wa Muhammadu gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mẹ́bàá yòókù Ànábì sallallahu alaihi wasallam ó jóyè wa pé Ọlọ́run ọba àwọn akẹ́kẹ́ ń bẹ tó fẹ́ràn nínú tọ́lọ́run ọba fẹ́ràn òun ni kíyàn níwà tó dáa ìwà tó dáa kíyàn ní àtẹni tí wọ́n tún hùwà tó dáa gbọ́dẹ̀mọ́ ìwà tó dáa àtẹni tí ń hùwà tó dáa Ọlọ́run ni mo fẹ́ràn yín o káṣí wa ní Islam ọ̀sọ́ ìbámu lọ fún wa pé oníwà rẹ o ẹni bá ti níwà rẹ Ọlọ́run wá fẹ́ràn rẹ o ó tó fẹ́ dà wọn ni Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ lápèjú wọn ni President Buhari nífẹ̀ẹ́ yẹn báyìí sẹ́mi pé ọdún tó ti mọ̀ tó pé àmọ́ dúpẹ́ wọn ní Buhari nífẹ̀ẹ́ rẹ ká tó wọ́n Ọlọ́run tó dá gbogbo wa. Ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam Ànábì inna Allah ta'ala dájúdájú Ọlọ́run ọba jawadun Ọlọ́run ọba ọlọ́rẹ lọ́lọ́run jawadun ọba tí máa tọrẹ ní tí kìí sú mọ ta ọlọ́rẹ tàná kò dítò ní lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀yìdá rùzíkítà khalíkọ̀tàn mahamudatan wákọ̀dí istọ̀fáàkà mọ̀kọ́símọ́lẹ̀ àrísàkì. Ọ̀yìdá rùzíkítà khalíkọ̀tàn mahamudatan. Bẹ́ẹ̀ bá gbáhùn náà kò sí kankan. وقد اصطفاك مقسم الأرزاق. الناس هذا حظه مال وذا علم وذاك مكارم الأخلاق. فالناس هذا جلال البركة جزور يد القيامة حظه علم وذاك كمكارم الأخلاق. Ànábì ló wí bẹ́ẹ̀ ó ní inna Allaha jawadun ó ní Ọlọ́run ọba ọlọ́rẹ ni. Ìjúdà kí n mọ̀ pé jẹ́mọ̀ yuhibbul juda Ọlọ́run wá fẹ́ràn kí yẹn máa tọrẹ púpọ̀ ọba ọlọ́rẹ lọ́lọ́run ó wá fẹ́ràn ọrẹ kí yẹn máa tọrẹ ìwà ni àbí èsì wà wí dáadáa ìwà ni kí yẹn máa tọrẹ ìwà ni ìwà rẹ ni kí yẹn ní kó máa bùnyà Ọlọ́run ọba fẹ́ràn kó máa tọrẹ ó wá nífẹ̀ẹ́ sí ọrẹ títa kódà wọ́n yuhibbu màálì yálì àkàlákì gbogbo ìwà tó da ìwà gíga ìwà bẹwà Ọlọ́run bá fẹ́ràn rẹ̀ púpọ̀ àsídìkù òdodo sísọ ìwà kan ni Ọlọ́run bá fẹ́ràn rẹ̀ alì àmánátù kíyàn ní fọkàntán ká gbọ́ ọ̀rọ̀ sí ọlọ́dọ̀ ká bá a bá ti gbé wọn ká gbowó lé ọ lọ́wọ́ ká bá a bẹ́ẹ̀ ká fi ọ́ sọ nǹkan kan ká bá a bẹ́ẹ̀ kí nǹkan má bàjẹ́ ìwà tó dáa ni ká pọ́n àwọn aṣọ lábẹ́ àwọn ọmọ òrukàn kó mójútó wọn ìwà tó dáa ni kódà ká kọ́ máa kí ó sì hàn lọ́dọ̀ kíyàn mójútó ìwà tó dáa ni wọ́n lè wà fáwù bìlẹ̀ áàdì màálì àlẹ́ àkàlákì lẹ́ ń gbọ́ yóò àwọn àwà tó lọ́n fẹ́ràn ni ìwà tó dáa ni o yuhibbu màálì yálẹ̀ àkàlákì àwọn àwa bẹ́wà ìwà rere ìwà tí máa ń ṣe ni lọ́sọ̀ọ́ ìwà tó jáde pé bí Yorùbá sí ilé ayé máa béèrè pé lágbájá àgbúrò rẹ̀ ládùúgbò àárín mọ́ mọ́sálásí ìwà ni aliwa fáwù bìlẹ̀ áhádì kíyàn ládéhùn kíyàn pé àdéhùn pé níbo lẹ́wà
bí báyìí mo wà ẹdúró dè mí ìṣẹ́jú márùn-ún dé nísìn kó sì dé. kí ni ń jẹ yín yá ẹ̀rà fún yín. ẹ̀yà yìí kí ni ń jẹ yín yà yín rà fún yín kó sì gbé ilé ọlọ́wọ́ ọ̀pẹ́ àdéhùn nù. ẹ̀rọ àdúgbò ẹ̀yàn mi kánsílọ̀ kí n máa já sojú yín o sì débẹ̀ tọ́ kàmpé mi bá débẹ̀ aṣọ́nà aṣe títì aṣọ omi gbogbo àwọn tí ò rí lèwe lọ wọ́n lọ skul ọ̀fẹ́ àfọ̀n scholarship kọ́ wa débẹ̀ kó pé àdéhùn náà ọ̀rọ̀ ni a fẹ́ràn rú tó ṣe wọn. kódà wàlúùjúùdì ọ̀rẹ́ títa nínú màálì yálẹ̀ àkàlákì lọ́wà àwọn yẹn ń tọrẹ báyìí ẹsẹ̀ ń gbogbo ẹ̀yin tẹ́ ń tọrẹ gbogbo ẹ̀yin tẹ́ ń sànà aláìní ẹ̀yin náà ó gara nù gbà lọ́dọ̀ Ọlọ́run wà sọ́búrì ìwà ààrẹ ni kí yẹn oníṣòro iná lọ àmọ́ àsọ́bìrì náà ọlọ́ nínú àwọn tí ìrànlọ́wọ́ mi àánú mi ń bẹ pẹ̀lú wọn àwọn oníṣòro ni ìwà ààrẹ lè yíwọn náà kí yẹn oníṣòro kódà wọ́n ṣàjá kí mo gbé jẹ́ máa wọ́n ṣàjá akin kí yẹn ya kí yẹn gbúdọ̀ ya ọ̀dẹ̀ ọ̀dẹ̀ Islam ọ̀fẹ́ ìyá gbúdọ̀ ya kin ṣé ká dà gbúdọ̀ já kin ìyá gbúdọ̀ tútù wọ́n fún wọn knockout àfà ayọ́ kò gbúdọ̀ rí bẹ́ẹ̀. ìwà ni kíyàn ọjà kìn ànábì lákin yòókù ànábì Muhammad fún mi kódà wà bádìlù lè màrúfì ẹ̀yin jẹ́ máa kí mọ́ pé bádìlù màálì àlè àkàlákì tánàbì sọ pọ́lọ́wọ́n bá fẹ́ràn ní sọ yóò ó pọ̀ o bádìlù lè màrúfì kíyàn jẹ́ ní eré kọ́mọ wúwa rẹ̀ kọ́mọ sọ̀rọ̀ rẹ̀ kọ́mọ rìnrìn rẹ̀ lọ́dọ̀ rẹ̀ gbogbo gbà o nǹkan tó dalẹ̀ màá wà lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá bá ìbàwọ àfa àwọn náà yẹra rẹ wò mélòó èèyàn lọ bá sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ ṣé sọ̀rọ̀ òun tán ọtán fún wọn ní àbò òfin kún fún wọn. ọbẹ̀kún wọlé ó tó bẹ́kún jáde. ìyá bẹ́kún wọlé ó tó bẹ́kún jáde nígbà yẹn wá dọ̀rẹ́ pé afẹ́ dákan ṣàánú wa òun dájà ilẹ̀ gbogbo ọjà gbogbo nǹkan ti parẹ́ mọ́ òun là àwọn lásìdẹ́ǹtì oníwàmọ̀ ní 1 million wa ẹ dákun oníwàmọ̀ mílíọ̀nù lọ́tún wá bọ̀. ọ̀rẹ́ ìrùwà ọ̀tún wá dìkun. àti ká lọ lè bẹ̀rù Ọlọ́run báyìí ni máa rú ìwà tó dáa ìwà rẹ̀ ẹ̀yin olówó ẹ̀sẹ̀ dáadáa lásìkò sí kọ́lé ẹ̀kọ́ jẹ́ ọ̀tún mọ́ mọ́ àsìkò sí kọ́ mọ́ Ramadan ẹ̀bẹ́ta àkọ́kọ́ tá a wà nú àwẹ̀ pé ó yẹ ká kọ́kọ́ máa ṣe bonanza fúnra wa náà wípé àwa mùsùlùmí o Ramadan ti dé o ká máa ṣe bónọ́ọ̀sì pé bọ́bí jẹ́ tá ń tà ní 100 naira tẹ́lẹ̀ mo ti yọ 10 naira kó mẹ́ èmi náà fi àlùbáríkà Ramadan oṣù kan yìí o kódà èmi gbé ilẹ̀ Haúsá àfáàṣẹ ká Adam èmi gbé ilẹ̀ Haúsá àwọn bábíǹsàlù nílẹ̀ Haúsá náà máa ń ṣe irun ni àwọn bábà ni wọn gbà mí wọn máa gba 100 naira wọn máa gba 200 ẹni tí wọn máa ń gbọ̀rọ̀ naira ń jọ mi tó bá ti inú àwẹ̀ wọn làwọn sọ ní 50 naira. nílẹ̀ Haúsá nù. ẹni tí wọ́n ń gba 150 wà ní 100 naira ẹni tí wọ́n ń gba 200 wà ní 150 bọ́n ti máa ń ṣe nù. bẹ́ẹ̀ làwọn kan mi náà yọ máa dínkù ẹ̀wọ̀n náà ẹja wúra o ká tó wá ní kòrónà tó wá bẹ́ńtà. inna Allaha yuhibbu ma'ali akhlaqi Ọlọ́run bá fẹ́ràn kí ẹ máa wọ tó dáa tẹ́ẹ̀rí mi gbọ́jà máa bazilul ma'rufi wal istiqama kí yóò dúró dédé kí yóò gbà fọ́lọ́run tójú dẹ́yìn àwọn bàtọ́ dáa náà nù. àìdọ́rù sí kíta Mahamudata wakodi istofa kamukosimuli arizaki. Wakodi istofa kamukosimuli arizaki. Ẹ bá bá yòókù ànábì Muhammad jama. Ànábì wa ni wáyé kìrọ̀ wùsàfà sífà. Ẹ gbọ́ jama. Wáyé kìrọ̀ wùsàfà sífà. Ìwà tó gara lọ́wọ́ bá fẹ́ràn. Àwọn àwa náà nẹ̀nẹ̀ ìwà tí máa jáde bọ́ lọ́wọ́ fẹ́. Ọlọ́run bá asàfà ẹgbọ́ jama. Sàfà sífà. Àwọn ìwà tí máa sọ ẹni tó wà lókè dẹ́nilẹ̀. Ọlọ́run bọ̀ fẹ́. Ẹgbọ́ jama. Wọ́n wá sọ ìdíkà ọlọ́run ọ̀fẹ́. Nínú wọn ni àlìkádìbù irọ́ kìyàn máa parọ́ bó tilẹ̀ wù kọ́ dáa fún ọ tó bàbá máa parọ́ ọ padà dẹni lẹ́lẹ̀ ni. Bóbìnrin bá máa parọ́ yóò padà fi lé ọkọ lẹ̀ yóò kó lé ọkọ gbẹ̀yìn. Ẹ̀gbọ́jà máa bá fà bá máa parọ́ àfà bá kúndùn rọ wa ní jẹ́lá bí táwọn ṣe yìí àwọn ògbúdọ̀ má fi rọkùnrin ní sí àwọn nírọ̀. Bá ti bọ̀ tán rẹ̀ bójú rẹ̀ bá da èèyàn òsì nídà. Ìjọba tó bá fi rọ́kùn kò ní ṣàṣeyọrí. Kò ní ṣàṣeyọrí. A máa fáwọn èèyàn níye báyìí. Ẹ wá ń parọ́. Àwa wá àti àná. Ẹ lè ṣàṣeyọrí báwọn. Ẹyọ ìrọ́kù lọ́rọ̀ yìí. Yẹ̀kìrọ́hù sàfá sífàá gbogbo ìwà tí máa ń sọ ní dẹ́ni ìrẹ́lẹ̀. Ọlọ́run bá lè gbúdọ̀ débẹ̀ irọ́ làkọ́kọ́.
wàlígádìrù ẹ̀gbọ́n jàmá wàlígádìrù kíyàn yẹ̀yàn kẹ́ sọ̀rọ̀ ká má bàa bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ ẹ̀tàn ká máa tanra wa pé ó ti tó ti mà pé ò lè ṣe kọ́ wa tàn wá pé ọmọ ọlọ́mọ sì ní ọwọ́ skul ọwọ́ àwọ̀ skul tán ọwọ́ ayọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ rẹ̀ nkọ́sẹ́ jẹ́jẹ́ nípa o sì ní ọmọ kọ́sẹ́ mọ́ àwọn ni o lè yí máa sponsor rẹ pẹ̀lú ògbó ọlọ́run ọwọ́ tán oníṣègùn náà níyà ni mímọ́ pápá bẹ́ẹ̀ ni àwọn àmì ń bẹ wọn àfi ìtújú kárùn dákun torí ọlọ́run má ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ rẹ̀ kú ó ṣaláìsí wọn wàá pé wọn á ṣe ìdáhùn wọn àwọn ọmọ ló sì gbé kalẹ̀ yìí o wọn ètí tó nǹkan o ẹ dákun ẹni tí wọn bá ràn wọn lọ́wọ́ ẹlẹ́mìí wọn ràn wọn lọ́wọ́ wọn gbé méjì àwọn àtọ́ yẹ kí wọ́n sàárùn tẹ́lẹ̀ mí lẹ́mìí àti ṣe ògèdè ipá àti ríyàn náwó òwà ní náwó mọ́ àwọn ni wọ́n ti wá kájú pé tó èmi náà ni mo fẹ́ sí tẹ́lẹ̀ ni àmọ́ lágbájá ti lóhun ṣe lágbájá tó wá lóhun ṣe wà ní tó wá o èmi náà láwọn ọmọ tèmi náà o ìsìláàmù ọ̀fẹ́ bẹ́ẹ̀ o ọlọ́wọ́n bá kọ o ẹgbọ́jà mọ́ ìsìláàmù ní àbúrò wàlìjúbùnù ọjọ́ ìsìláàmù kórìíra òjò ọlọ́run bá kórìíra òjò púpọ̀ òjò kíyàn lójò máa sá bí iṣẹ́ rí máa sá pé èyí kan ṣe mí ni àníbi láwọn sábẹ́ ẹ mọ́ sójú ọyẹ ẹja lójú ogun ni. bá fún ọkàn family house yìí ní pé wọn lè má kì í sí nínú. dáìlà pariwo náà wàlí búkúlù bẹ́ẹ̀ láhùn kíyàn máa ń sáhùn kíyàn láhùn ẹni tó ní owó tí ò lè ná ọlọ́run ni mo kórìíra rẹ̀ mo kórìíra ìwà náà dáa ẹ má sáhùn ẹ̀yin tẹ́ lówó ẹ má sáhùn àwọn ọmọ wípé ìdájá dátíkà dùníyà àlẹ́kà bájúdì ibi ha. ìdájá dátíkà dùníyà. àdúgbò ẹ̀ báyẹ̀ bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ táyẹ̀ bá jòkó sí ọlọ́dọ̀ tó olówó tó ọlọ́lá àbájú fàbílì ìyá tọ́rẹ̀ ọlọ́nkò kan tí ó dáa fún ọ onípò ládùúgbò táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń fọ́n slọ́ọ̀tì kẹ́ máa rí iṣẹ́ látọ̀dọ̀ tiẹ̀. lóòótọ́ ni àbọ̀ní báànù ọlọ́run bá kalẹ̀ sọ́dọ̀ rẹ̀ bá dáa jẹ ìyẹn lè dájẹ́ sẹ́ nìyàn lè dáa jẹ. wọ́n bá mi ṣiṣẹ́ àbọ̀ní ọ̀rẹ́ àánú ọlọ́run ìgbà tẹ́rí ni tata kan lábù ìmọ̀ yípadà alànàṣì lórí àwọn èèyàn ni. ìmọ̀ yípadà tí ó kàlẹ̀ àyẹ̀wò dáwùdù abẹ́nà nàṣì ẹ bá ń ké. alànàṣì tó rà ẹ̀nà tata kan lábù. balibúkúlù ahun wọn bọ̀ fẹ́ kí yan sahun o ẹni tí bá ń sahun ṣépè fún rẹ̀ ni bí yẹn bá ti kúndùn kọ́ máa sahun ọ̀ ń sọ fọ́lọ́hun kọ́ máa ń ṣe oore fún ọmọ nù. ṣe ìwà kọ́ ọmọ gbọ́dọ̀ àndàkọ̀ yìí wọ́n nà mí mọ́tò òfófó nínú ọ̀dọ̀ náà wà yẹ̀kẹ̀rọ̀ òsàfà sí fàhálà ńkọ́ yìí o yìí ó lò òfófó ọ̀dà òfófó ló kóyà jẹ odidi gbogbo òlú kan ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ òfófó ṣèyí sọ̀hún ẹ̀gbọ́ àwọn àfọ àfihàn wa wọ́n ní yòfsídù nàmẹ́mù fi sáà máa lá yòfsídù síìrù fi sánà. Sì gbé ọlọ́run tóbi jàmá. Ànàmáàmù ọ̀gbọ́n olófòófó yóò bà nǹkan jẹ́ láàrin wákàtí kan. Nǹkan tásà sí ò lè bàjẹ́ láàrin ọdún. Gbàgbára àsàsí ọ̀ká. Òfófó àní ọkọ̀ ìyàwó tẹ bá fẹ́ kọ́ bàjẹ́ ẹjẹ́ kó fòfó wọ̀ bẹ̀. Jọ̀fófó kò lọ́rẹ̀ ọlọ́run bá kọ̀. Ọ̀pọ̀ bẹ́ẹ̀ mélòó la fẹ́ kà à ń bọ̀ wá bí ìwà náà nù àmọ́ pàtàkì ìwà kẹ́lẹ́ máa pé ọlọ́run ọba ọ̀kọ́ yẹn wà kéré inna Allah yuhibbu ma'aliyal akhlaqi gbogbo wa tó dáa ìwà bẹ̀wà ìwà gíga ọlọ́run ni mo fẹ́ o wọ́n yẹ kírọ́ òsàfà sífà ànábì ni ọlọ́run ọba gbogbo wa kí wà ìwà tí ọ̀dà tẹ̀m̀bẹ̀lẹ̀kun jàǹbá kẹ́ máa pẹ́ gàn kẹ́ni tó dáa kẹ́ bá jẹ́ nítorí ẹ̀ tí wọn àfà nítorí ọ̀fẹ́ kí wọ́n ṣe fún ọ má ṣe fún ọmọlàkejì Islam kọ́ fún wa aliyu anabi Muhammad mo wá fẹ́ kẹ́ wá títọ́ lọ́rùn mo wá fẹ́ ká lọ sáìdì ọ̀dà anabi Muhammad àwọn àfà wọ́n ní wọ́n nàbí yìí sallallahu alaihi wasallam kana yas'alu rabbahu husnal khuluqi sẹ́mi pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim bá ké Kùránì. a'udhu billahi minash shaitanir rajim. Ẹ dákẹ́ bá ké dáadáa jama. Bismillahir rahmanir rahim. Ọlọ́run
والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. ọlọ́run ọba ní sọ̀rọ̀ ẹ ṣeun ẹ ṣeun. والقلم وما يسطرون. báwa ti ń kẹ́kọ̀ọ́ kan á sì máa gbáradá lọ́pọ̀lọpọ̀. tàbí ní ìmọ̀tì rabbika bimajnun. ọlọ́run ní kò bá mọ̀ anábì èé ṣe wèrè èé ṣe wèrè. nàlákà lájíwọ̀n. kẹ́rìíra mọ̀mọ́nú ni. ládàá sì ń bẹ fún lọ́dọ̀ wa tó gbà. nàkà láàlá. olókìn àlè. ẹ dákun ẹ bá ń gbọ́dọ̀ wọn bá tóbi dáadáa. Allahu akbar. ìjà fẹ́ lò nítorí àsìkò òun ni pé wà innaka la'ala khuluqin azimi wa innaka la'ala khuluqin azim. wa innaka ìwà nábì la'ala khuluqin azimi ìwọ lẹ́ni tó níwà ìwà tó dá ọ̀dọ̀ rẹ̀ láti bá ìwà bẹ́wà ọ̀dọ̀ rẹ̀ láti bá tani wà rẹ̀ tó dà nábì. ẹ wo ọlọ́run bá ní kọ̀ǹfàmù ẹ̀ bí ànábì ló níwà o ẹni tó wà sí níwà ní ìsìlámù rẹ̀ pé ṣéka Adam ẹni bá níwà ní ìsìlámù rẹ̀ pé tó o bá ti níwà ìsìlámù rẹ̀ ò tí ì pé nù. wọ́n ní kánà nàbíyù yẹ̀sàálù rọ́bàwù husna lùkùlùkì ànábì tòun ti bọ́lá ti wá kọ̀ǹfàmù ẹ̀ pé ànábì níwà yìí o ànábì wá rí pé yé ìwà tẹ́ rí ni bí yẹn bá níwà wọ́n mà ti lọ́lọ́hùn yẹ̀sàálù rọ́bàwù ànábì ó tún máa ti bọnú àdúrà rẹ̀ yọ máa tọrọ lọ́wọ́ ọlọ́run bá pẹ́ ọlọ́run bá fún mi ní husna lùkùlùkì fún mi níwà tó dáa. ìwà ọtún àdúrà nàbí àní Allahumma inni as'aluka fi'lal khairati wa tarkal munkarati níyàn bá jó níwà abú tó jó níṣẹ́ ẹbú ó yẹ kó fi sínú àdúrà pé lọ́dà kan gba iṣẹ́ ẹbú ìlú ọ̀nà ànábì àmọ́ sí bẹ́ẹ̀ ọlọ́run ọba ọ̀ inni as'aluka ń tọrọ lọ́wọ́ rẹ̀ fi'lal khairati àwọn sẹ́ẹ̀rẹ̀ jẹ́ ilé máa ṣe wa tarkal munkarati àwọn sẹ́ẹ̀bú ìwà abú gbá lọ́wọ́ mi tòun ti bọ́lá wọn bá ti kọ̀nfọ́ọ̀mù ànábì pé innaka la'ala khuluqin azim ìwọ ló níwájú ànábì káàní yas'alu rabbahu husnal khuluqi yóò tún máa tọrọ lọ́wọ́ ọlọ́run tó lọ dákun fún mi níwà tó dá o jẹ́ ní máa wùwà tó dá o ẹgbọ́ àwọn àfa àwọn ní máa anáwó sọ́ìbùl khuluqil azim la'ala khuluqin azim abẹ́ẹ̀kọ́ ni ànábì là ń pè ní sọ́ìbùl khuluqil azim ẹni tó níwà tó dáa jù tí ìwà tó rẹwà ànábì láàánú ìwànú ànábì láàánú débi tó láàánú ẹranko à ń bọ̀ a máa mú àwọn àlọ́ ẹ̀kọ́ kan ànábì láàánú dábà àbẹ̀ ẹ̀gbọ́n jẹ̀ mẹ́rin ànábì láàánú àwọn ọmọ nìyẹn ànábì láàánú ọmọlàkejì rẹ pé bẹ́ẹ̀ yẹn bá ti jẹ èmi náà ti jẹ wa innaka la ilaha illallah la'ala khuluqin azim. ẹ bá ń ké dáadáa jẹ́mọ́ wa innaka la'ala khuluqin azim. wọ́n ní tó jáde bí ó ṣe bẹ́ẹ̀ láti máa tọrọ ọrú rẹ̀ ni pé arábìnrin náà ti mọ̀ pé ẹ̀rí ìwà rẹ̀ ta wí o ọlọ́run bá fẹ́ràn rẹ̀ púpọ̀ bí ẹ bá ti wá níwà rí ọlọ́run sì fẹ́ràn òun náà bó ní ti máa wá ṣàdúrà àníbẹ̀ ní Allahumma kama hassanta khaliki fahassin khuluki. sallallahu alaihi wasallam. ayé ti yorùbá níbi tó ń gbọ́ mi sallallahu alaihi wasallam. inú àwẹ̀ làwà bọ́ bí wúwo bá tún yorùbá níbi dáadáa ládàá ló tún ju ládàá àwọn yòókù lọ. sallallahu alaihi wasallam. àníbẹ̀ ní Allahumma ọlọ́run ọba kama hassanta khaliki gẹ́gẹ́ bó ti dá mi tó dà yìí ọ dá mi dá tọ́lọ́ rẹ̀ wà tó tọ́ ànábì àmàmà dídé wa rẹ̀ kò láàyè nú gíga ànábì kò láàyè lómi àga wọn ní dógó àwọn ànínà ní dógó pé dógó ọ̀gá jù wọn ní dógó bàyárò ṣé kì máa bọ̀ yìí ga wọn ní gẹ̀gẹ̀rẹ̀ ìtẹ́gbẹ́ ní gẹ̀gẹ̀rẹ̀ ni pé ó kú wọn ní kúkúrú bìlísì wọn ní gẹ̀gẹ̀rẹ̀ ọ̀rọ̀ ti gẹ̀gẹ̀rẹ̀ Kaduna wọn ní kúkúrú bìlísì ànábì ọ̀gá jù
anabi ọdẹ kúrú jù ọwọ́ mutawasit anabi wá rí pé ní gbogbo ayé ta ló rẹwà tó tó anabi kò sẹ́ni tó rẹwà tó tó òun ó ní kama hasanta khaliki ọlọ́run bó ti dá mi dá yìí bó ṣe dá mi dá tó dá mi dá tí mo dá lẹ́wà fahassin khuluki dákun ìwà mi náà jí ọ dá o òun kan fahassin khuluki jẹ́ ìwà mi náà dá ìwọ́n kan ti rádùn àtọ́mọ̀ sínú kìí ṣe pé mùsùlùmí kìí ṣe pé mo máa tọrọ owó jojoojúmọ́ ẹ̀yin tọrọ owó nìkan kọ́ kí ni ìwúlò owó tó ní tó níwà kí ni ìwúlò owó tó ní tó láàánú kí ni ìwúlò owó tó ní tó fẹ́ràn ọmọ làkejì rẹ fahassin khuluki ọlọ́run jíwà tèmi náà dá ọ̀nà máa sọ ọ́ máa wí o ẹ̀já náà wí jama ẹ̀bí Allahumma kama hasanta khaliki fahassin khuluki akọjá anabi nu ayinaka akọjá anabi ọlọ́wọ́n bá wọlé àtàrí ìgbàgbọ́ àwa wáyé nàkà dáadáa ọlọ́wọ́n jẹ́ alálùbáríkà ẹ bá tún wá wọ ẹ bá yòókù ànábì dáadáa ẹ tún wá wọ nínú àdúrà míì tánàbì tó máa ń ṣe o yẹ́nì pé tí yẹn bá fi lè rìpítì nǹkan àwọn àgbàlagbà wọ́n ní àtẹnumọ́rọ̀ bí yẹn bá ń tẹnumọ́rọ̀ bí ọba máa dún ní a sì máa dùn mọ́ni wọ́n ní iṣu àtẹnumọ́ ni kì í jóná ọ̀hún ìlànà fọlọ́run ọlọ́run tí mo fẹ́ rè o òtún wí lónìí ìdí mo fẹ́ rè o òwú ló là á ní ànábì ló níwájú àtẹ́bí tí ànábì náà gbọ́ sínú ọ tọrọ lọ́dọ̀ ọlọ́run ní pẹ́lú ọ̀bùnmi níwà ọ̀la bí yẹn bá fẹ́ tọrọ owó nísìn ó dáa bọ́ọ̀ bá ti tọrọ owó kalẹ̀ máa bẹ́ẹ̀ náà ọlọ́run mọ́tà fún mi lówó ìbẹ̀rù ọlọ́run tí fi wá lò ó tí fi ráàánú rẹ̀ fún mi pọ̀ mọ́ tọrọ rẹ̀ kò láti sí ni o tó ń tọrọ ọmọ ọlọ́yin tọrọ ọmọ o ìjámánà tí fi ráàánú ọlọ́run tí màá wọn òfin ní di wàhálà sọ́run mi torí gbogbo onímọ̀ mi ń bẹ tí mo di wàhálà sọ́run rẹ̀ ẹlòmíì tọrọ owó di wàhálà sí lọ́rùn ẹlòmíì tọrọ ọmọ di wàhálà sí lọ́rùn ẹlòmíì tọrọ ọ̀pọ̀ yóò di wàhálà sí lọ́rùn lèmi náà ìyàwó là ń fẹ́ ìyàwó sì wọlé tán ìgbésí ayé ó sì dànù ẹ̀rí gbọ́dọ̀ gbogbo ń tà ń pè lóore ni bẹ́ẹ̀ laburú tún kó aburú gọ síbẹ̀ náà ọmọ oore ni ó sì lè jọ ọlì jáburú fún yàn ìyàwó oore ni ó lè jáburú fún yàn ṣẹ́ka adam barakallahu fina jami'a ọlọ́njẹ́ akọ́lé gbogbo akọ́lé afẹ́kọ́lé ayébẹ̀ kọ́lé ẹ̀ma ni ọlọ́njẹ́ kọ́lé o wá máa wá tọrọ pọ̀ ọmọ ẹ̀ tó lóun bọ̀ bá fún mi nínú o má fún mi nílé tí òwò pa mí o ilé tá a kọ́ tán ti gbogbo nǹkan wà dàrú ẹlòmíì kó lọ lé ẹ̀tàn nǹkan dàrú mọ́ lọ́wọ́ ni wọ́n ní láti gbà tó ti kó lọ lé báyìí kí lọ kódà ọ̀yá yìí wọ́n ní kódà ńgbà tó ń wá family house gan nǹkan ọ̀sìn balance fóun àwọn nǹkan bẹ́ẹ̀ sọ wọn bá family house lẹ́yìn gbé ẹ̀yẹ kúyà wọ́n wá kó lẹ́yìn ìlú àwọn náà family house gan wọ́n tún wá balance jù wọ́n lọ. ó ní mọ́tò family house ń bò kó lélẹ̀ tó ó sì tà ẹ sì yóò gbọ́ níbi Muhammad alábìyà Muhammad yín tó ń tẹnu máa yín tó ń ṣàdúrà sí bí Allahumma ọlọ́run ọba mi ò ìdíni li ahsani li akhlaqi ìdíni li ahsani li akhlaqi àdúrà mi tó lò àníbi ọlọ́mọ́sà jámánà mi darí mi lọ síbi ahsani li akhlaqi àwọn àwà tó dáa ọ̀ni la yahdi li ahsaniha illa anta ìwà tó já sí pé kò sẹ́ni ó lè jámánà yàn lọ́bẹ̀ tó lè darí yàn lọ́bẹ̀ illa anta àfiwọ́ nìkan náà ni tani máa kọ́ yàn kí yàn lánú rí bẹ́ẹ̀ ni tani ń kọ́ yàn kí yàn olódodo tani ń kọ́ yàn kí yàn lámàánà Allah ìdíni ìhásánì li akhlaqi ọlọ́run darí mi lọ síbi ìwà tó dáa abẹ́ gbọ́ ó ní la yahdi li ahsaniha illa anta ìwà tó jẹ́ sí pé ẹnìkan ò lè darí ní lóbẹ̀ láti ṣe àfiwọ́ ọwọ́ ni wọ́n sọ nípa ní sayyi'at abẹ́ gbọ́ sayyi'aha ṣé èso ìwà ni ọlọ́run ká kúrò lọ́dọ̀ tèmi sayyi'aha abẹ́ gbọ́ jẹ́ máa àwọn àwa bú ká sọ̀rọ̀ ká má ba bẹ́ẹ̀ ọlọ́run àníjì wọ́n jẹ́ wọ́n mọ àmà mi o bẹ́ẹ̀ mi bá jalè nísìn wọ́n bá tẹ̀lé wá pé lágbájá jalè ni abẹ́ ẹ̀kọ́ jẹ́ máa àwọn ará ilé wọ́n sì ní kódà bí ọjà wọn ò ní dáwọ̀tù pé tá ọjà náà ni wọ́n ti máa mà ní
wọ́n ní wọ́n kó lágbájá wọ́n kó máa máa mú gbó wọ́n ní wọ́n kó máa mú gbó wọ́n kó ní àwọn ọ̀mùgbó ẹ̀yà àwọn ọ̀mùgbó àwọn ọ̀mùtí wọ́n kó mọ́ wọn àwọn ọlọ́pàá kó mọ́ rógà wọ́n wá gbọ́ wọn àtẹ̀lẹ́wájú wọ́n kó ní yóò máa búra kó wọn mú bóyá kò sì mú tòótọ́ àmúgbà títí máa mú tẹ́lẹ̀ ànídá ọ̀tọ̀ àlòmù náà. báyìí nẹ́kà. wà innaka la'ala khuluqin 'azim. abájáwé ní gbádùn ọ̀rọ̀ rẹ̀ la ilaha illallah. báwo ni tí màá sàdúrà lọ ẹ̀kọ́ là ń lọ́gbà náà bí o nípa ìwà. alẹ́bí ni wà wàsílífà ní sẹ́yà ha abọ̀gbọ́ láàyè sílífù àní sẹ́yà ha ìlànà tó dájú pé kò sẹ́ni tó lè ká kú ìwà bí kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ mi ìlànà àfiwọ́ náà àwọn ẹ̀kọ́ tá a ní kó lọ́dọ̀ ànábì nínú Ramadan oṣù àpọ́nlé oṣù àforíjì oṣù àlùbáríkà sì yóò bá ànábì Muhammad ẹ wá wọn kan sẹ́yìn pé ànábì ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run ni. àwọn àfáà wọn ní kana yasta'izu min sayyi'il akhlaqi ànábì tún máa ń sọ fọlọ́n dàpọ̀ sọ mi kò mi wá bú o ẹlẹ́kẹta tó rè o àyíbẹ̀kọ́ ni ẹ̀rí ẹlẹ́kẹta ìlànà pé ìwà ìdí bí wọ́n mú ànábì máa ń ṣàdúrà lórí ìwà pé lọ́ọ́ dákun bàbá búrò mi o má jẹ́ wùwà bó o má jẹ́ ń parọ́ o má jẹ́ ń jalè o. irọ́ àlìkádìbù irọ́ bí gbogbo tó wulẹ̀ kó lè dànù ìláyà Ọlọ́run bó o bá ti mú rọ́mọ̀rọ̀ rẹ o ní láti bọ̀ tán rí. àáfàá tó wá sọ̀rọ̀ di bísínẹ́sì gbogbo èmi a máa sọ̀rọ̀ bí yẹn bá parọ́ fún mi nínú ẹni tí mo lè èsì jù láyé lónìí rọ́wà tó bá fi lè mú ọ parọ́ fún mi tó ọ̀tàn mi ò lè pa mí nù ó pa mí ọ̀tàn mi lọ bí ẹ̀ka lọ ọ̀tàn mi lọ bẹ ìlọ́sì ní pa gbogbo ẹ̀ láǹbọ̀ abẹ́lẹ̀ ẹ̀kọ́ kan pàtàkì wáre ilẹ̀ ń gbọ́ lónìí. Ànábì Muhammadu kana yasta'izu min sayyi'il akhlaqi a máa sọ fọlọ́n pé sómi kò mi wá bù wákọ̀ bí ìsàdáyà kí mo pè jẹ́mọ̀ wákọ̀ bí ìsàdáyà ànábì Ọlọ́run dákun àdámọ̀ bú àwọn àfọ́n ní al-ilmu la yughayyiru ittiba'a àdámọ̀ bọ́lọ̀ ń bá dámọ̀ yẹn níyẹn bó tilẹ̀ òkè yẹn onímọ̀ tó ẹni bí yẹn bá kúndùn ọtí púpọ̀ bó tilẹ̀ òkè onímọ̀ tó àfa ẹ̀ sì tún máa bọ́ sí lọ́wọ́ rẹ̀ náà ni làwọn àfa fi ní sọ́yìn bá rìn èrè adìyàn náà ni ọwọ́ àmà wa lọ ọwọ́ àyàn rẹ kí ọwọ́ ọ̀rẹ́ wa mú títí èdè ọ padà dọlọ́tí. bàbá fẹ́ ṣàdúrà náà tó ṣàdúrà tán láàárọ̀ náà káàdà fi lè gbà ọ̀yà tó lo ẹ̀bù kan kọ́ wá fọtí lò yéè ayé rẹ gbàjẹ́ nù àdúrà rẹ ọ̀gbà mọ́nu ọwọ́ ló rówó èsù ní bẹ́ẹ̀ wọn ló pìkì gan èsù nù níbi Ọlọ́run ìfẹ́ yìí wò ẹgbọ́ wàsàfà sífàlẹ̀ àdáàbì kí mo pè jẹ́ mọ́ wàsàfà sífàlẹ̀ àdáàbì gbogbo ìwà tí ò dá ìwà tá a bá yàn ń bẹ̀ pé àáfà ìyàwó ń yàwó lẹ̀ wọ́n ń kì mọ́lẹ̀ nínú àáfà nínú àwẹ̀ wọ́n ń jẹun mùsùlùmí ìbọ̀lẹ̀ rẹ ni ọ̀rọ̀ ọkọ rẹ̀ tíráàbù ó sì wọ́n ń ba tì í ọ̀hún ìyàwó rẹ̀ lálẹ́ kọ̀ dáa mọ̀jà bọ̀ mẹ́ owó ọmọ olùkà tá ń kó sí ọlọ́dọ̀ tó lè ná gbangba tó wà ná kọ̀rọ̀ kọ́dà tó ọ̀nà lọ́nà ẹ̀tọ́ àníbi lọ́wọ́ fẹ́. ìyàwó ilé tí ń jà bọ́ ọkọ rẹ̀ ń bá yàwọn mẹ́jẹ ni. ṣé kí Adam wọ́n ṣe bẹ́ẹ̀ nọ́mbà ọkùnrin àlè ọwọ́ lọ lè ṣe bẹ̀ pẹ̀lú ọkọ ẹlòmíràn ní my brother ọkọ ní èdè gẹ́tù ní o my brother la ilaha illallah dákun ẹ bá yóò bọ́ níbi Muhammad. ìwà rẹ̀ ọ̀dọ̀ wa ọ̀rọ̀ rẹ̀ ọ̀dọ̀ wa ìrìn rẹ̀ dọ̀ wa nẹ́kàlá yá khuluqin 'azim. Ànábì Muhammad amadu bí Allahumma ọlọ́run ọba o inni a'udhu bika min munkar àbọ̀gbọ́ min munkaratil akhlaq munkaratil akhlaq ìwà ọba ìwà olùsọkọ sọmikọ ìyàmíya munkaratil akhlaq ìwà tó kàn kọ munkaratil akhlaq ìwà tó kàn kọ ẹ̀yìn lọ́sọ mímẹ́ o wọ́n náà máa ṣe ládùúgbà o mọ̀ ń tẹnu máa bó ti lè kọ́ dá tó lọ́dọ̀ ọlọ́run tó o bá ti ní ìwà tó lọ́wọ́ bọ̀ fẹ́ káwù bó o bá ti ní lọ́wọ́ ọ̀dọ̀ tọ́lọ́run
ọlọ́run sọ mi mímú karati la kalaki kó o níbi ìwà bú tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ wọ́n ní àmẹ́lì àtàwọn iṣẹ́ tọ́lọ́wọ́n bọ̀ iṣẹ́ tó kàn kọ́ iṣẹ́ tó kàn kọ́ ọlọ́run gba tàfà kan ọwá lọlé da ògùn sílẹ̀ kọ́ da kọjá la ilaha illallah ẹni bá gbẹ́ kóòtù ọ̀tálẹ̀ wọ́n lọ gbé nígbèkẹ́ wọ́n ní ọlọ́ba àlú kan Sheikh Adam ọba àlú náà oníbàárà kan máa tọrọ báà lọ́rẹ̀ lẹ́mẹ̀wá ọwá ní wàhálà rẹ̀ pọ̀ ń bára yìí ọwá lọlé zuwa àmàdùngárì ẹ bá ń wá ejò tó bá tóbi dáadáa iṣu ní máa ń pò tẹ́lẹ̀ ẹ bá ń wá ejò tó bá tóbi dáadáa òfòlọ́ mẹ́yìn wọ́n wá sínú àpò bàbá ń bára wá dé ọwá gbé ejò wọlé lọ́wọ́ nínú bíbí sí máa wá ó so ọwá gbélé lọ́wọ́ ó so àpò lẹ́nu ó gbélé lọ́wọ́ inú tó ń wá dùn pé àpò yìí tún wọjú tẹ́lẹ̀ lọ tò ní yàtọ̀ àbáwẹ̀ tí ń bọ̀ lójó ṣe bẹ́ẹ̀ ni àbáwẹ̀ tí ń bọ̀ dáàmú lápèjúwe inú bàbá ń bára yìí wá ń dùn lọlé ibi títí lọ lójú ọ̀nà ọmọ kan ṣoṣo tí bàbá olówó yìí bí wọ́n ń darí ibi tí ń lọ bọ̀ wá ọmọ wọn lójú kòkòrò kí mo lọ ní jàmbá ó lójú kòkòrò ló bá pàdé àbúrò bá lójú ọ̀nà ni bàbá ẹ̀ ti tún lọ dáadáa jìwà lọ lè gbà nǹkan ó ní bẹ̀rẹ̀ bàbá ẹ̀ ló fún mi bó ṣe ti gbájú lu bàbá nù ló bá gbà lọ bàbá lójú ọ̀nà ọgbà nígbà tí ó gbà bàbá ìbá tó ọlọ́wọ̀n ọ̀kadà pé mi mọ nínú àtòrí kàmí gbà á máa lọ kàkà kọ́ padà sọ́dọ̀ bàbá kọ́ lọ lè fẹjọ́ sùn kọ̀ọ̀kan lọ bàbá mọ́ onímọ̀ fọlọ́ lọ lọ́wọ́ bàbá yẹn lọ fi tẹ́lẹ̀ bàbá yẹn bàbá tiẹ̀ bàbá mọ́ra yẹn bá tiẹ̀ lọ lọ́mọ yẹn bá ń gbé lọ kí n tó délé ní tí bá mẹ́rẹ̀ bóyá owó ni kí n jẹ́ ìmọ̀tí mẹ́mẹ́ ló bá bẹ̀rẹ̀ sí ní tó àpò egbò tó rú ti mú mọ́nù àpò tó ti bínú ẹ̀ inú ti bí yóò tó àpò báyìí bí ó ti tu báyìí tọ̀hún san ni láò ibẹ̀ ló kú sí ẹ̀ sì pariwo lọ́jà mọ́ ibẹ̀ ló kú sí ejò san ìwọ̀n ikọ̀ wá tètè rí bí kú kí wọ́n tó ṣe ìjà kúrò làwọn yẹn bá gbé mi wọ́n gbọ́ information lọ bàbá rẹ̀ ẹ wá o bàbá ìjẹ̀ra kú ìjẹ̀rora kú ẹ wá o nítorí rẹ̀ o bàbá ọlọ́lá dé onígbò ló ti di ọlọ́rọ̀ ọ̀sọ́ kó tó kú ó ní bàbá bàrà tí máa wá ní mo gba bàbá òun ká ó ní ìlà fún àwọn lòun gbé lọ́wọ́ òun ní kọ́lọ̀ lè san jẹ kó lè má bàa wá tọrọ bàrà lọ́dọ̀ òun mọ́ni àsóhun lòun fọ ara àwọn sí ara wọn la irú tánàbí ní kọ́lọ̀ sọ̀rọ̀ bẹ̀rù Allahumma inni a'udhu bika min munkarati al-akhlaqi ìwà bú olùmọ́sá gbẹ̀lọ́ mi wọ́n ní àmàlì iṣẹ́ bú ẹ̀rọ bàbá yìí ọ fọ ara rẹ̀ ṣiṣẹ́ ọmọ fi wá di géńdé ọlọ́run ó sì fọ ara rẹ̀ dànù wọ́n ní àhàwáyì ẹ̀gbọ́ ìfẹ́ nú ànábì lọ́lọ́ yáyà mi ìrìnlẹ̀ wà ìfẹ́ nú kí ẹ máa tẹ̀lé ìfẹ́ nú pé tí inú mi náà ní sèrè tí gbogbo ayé máa ní kíkẹ́ ní gbé ìsìlámù ti sọ rèé àìrọ́ o kàmọ́ wà jáde náà lè yá bá ànáni o bá ti bá ní o ẹ má fọyín ìfẹ́ mọ́nà ìsìlámù ọ̀fẹ́ ṣáwírí hún filẹ̀ amúrí ìsìlámù àásè mọ́nà nígbò lẹ́yìn rí sí kí lẹ́yìn rí sí inú wà tó dáa ni ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ anábì òtún wá ní dákẹ́ ìbáyìí bá níbẹ̀ Muhammad wọ́n lè àdàwà anábì òtún wá ọlọ́run dákun yàwá yá ìsàn ìyẹn gbúdọ̀ mọ́ sàdúrà rẹ̀ kòrónà lóde ìgbogbo àwọn àwọn ọlọ́run Allahumma inni a'udhu bika mínà lè dìbò mínà lè gbọ́n bá rọ́ọ̀sì wọ́n lè dùn dáàmì wọ́n lè dùn wá mí ṣe ìlàsùkọ́ mi kìí ṣe ìgbà tí kòrónà ń dé nìkan ló yẹ ká máa ṣe kí kòrónà tó dé ìyá tí pọn mí kalẹ̀ dé òǹgbẹ́ ọmọ tó fẹ́ kọ̀ ẹ̀dámù léwe tí ọwá kàwé kalẹ̀ ọfẹ́ kọ̀ ẹ̀dámù lè kéwú ọwá kóṣù kan ọwá kóṣù kan wọ́n bẹ̀rẹ̀ sí ní mú ẹ̀dámù kan ọwá múra wí kankan mélòó ló kà mẹ́ ìtìdáyé wá ń súnmúra nísìnyí iṣẹ́ yìí ọmọ tó mélòó ọmọ tó 16 ayébẹ̀kọ́ ni ìtìdáyé yà ń súnmúra lọ́dọ̀ ọba alájàgbà káàtó wọn lè ní tó wà ní jẹ tó wà ní tánáwì tó wà ní dájí tẹ́ bá ń ṣiṣẹ́ bí 21 subject 21 subject 22 ọ̀wá kátìrà kalẹ̀ ọ̀kàwé kalẹ̀ ọwá exam wa kọ̀ọ̀sẹ̀ kan ọwá lọ páàsì ó lè páàsì. bẹ́ẹ̀ lẹni tí ọba ti máa bẹ lóhùn kalẹ̀ káàdánwò tó dé àdéhùn wájú kò tì kò dédé di àníbi lọ́nà yàmíyá ìsàn. ọlọ́wọ́ ẹni Allah gbogbo ẹni jẹ́ wò mí ẹni Allah olúwa gbogbo tí ń jẹra ìsàn mọ́sà yọkù nùra wa yàwá ya coronavirus yọrọ àtùkù ọmọ tó bọ̀ àwọn àbá wa sọ̀rọ̀ wọ́n ní máa ń sá kúlùkù sá dọ́ọ̀kọ̀ rísìkù
wí kí n gbẹ̀yìn àbá mi máa ń sá àkúlùkùhù dọ́ọ̀kọ̀ rísíkùhù ẹni tí wàá rí ọba ti dá àti jẹ àti múlẹ̀ ó sì fún pọpọ mọ́ ní dọ́ọ̀kọ̀ rísíkùhù nù ẹni tí ọba ti níwà àti jẹ́yìn ó nira fún kò ní dèèyàn bọ̀rọ̀ ó ní gbogbo àwọn tí ó sànù ló ti ní wọn fi gbogbo àwọn tí ó kí ọ tí ó gì ọ àwọn ní ọlọ́run lálẹ́nu ọlọ́run sọ̀kọ̀ láti sábàbí èèyàn náà lọ́lọ́run rán sí yẹn èèyàn àbá Adam lọ́lọ́run máa rán sí yẹn àbá lágbájá ga ó nípò ń pẹ́ra rẹ̀ wá sí ní báwọn kan wọ́n pè tó wọn onídàára rẹ̀ pè láwọn wọ́n pè bí ọba sẹ́ni tí ó pè yàn sóde gidi bóò ni yóò ti lóde gidi lọ àbá àjọ wa ní wa ní gbogbo nǹkan bá dágbé efi lọ àwa ìwà rẹ lórí sàkéjì ìwà rẹ ni ọmọ pọ̀ mbẹ́ ọ̀ níwà ni gbogbo ọmọ ọbẹ̀ àdúgbò sínú igbó ọwọ́ ọlẹ́wù ó ti ọmọ kéékèèké ọ̀dásà látúlẹ̀ láàgìlága ìlàláwù ibi ọmọ àyà obìnrin húwà yìí náà ní kí ni ìfọwọ́ kan èyí lọ mú ni ó ní àìlíyò tí wùsùlù ìfọwọ́ kan ọmọ mòrídá ó ní kí mo fọwọ́ kan yìí ọlọ́yìn ni ó ti wùsùlù ìdáǹkàmà èkejì báyìí ọkọ̀ ọ̀rá rẹ̀ kí ni mo fọwọ́ kan ó ní húwà náà ni èyí náà lè mi èmi náà lẹ́yìn ọ̀kan náà gbogbo kò sí yàtọ̀ kò sókùnrin kò sóbìnrin la ilaha illallah ìwà abúlé yìí wọ́n afẹ́ kí ìwà abúlé yìí wọ́n. wa innaka la'ala khuluqin azim wa innaka la'ala khuluqin azim. báyìí dáhùn sí kí dáadáa ń kí wọ́n bá ń kékeré gbọ́dọ̀ máa. ìwà rẹ̀ وقد اصطفاك مقاسم الأرزاق وقد اصطفاك مقاسم الأرزاق الإسلام والخلق ìwà àti ẹ̀sìn láńgbọ́ yìí o àwọn àfáà wa níbẹ̀ bá ń wẹ́ àwọn ẹ̀sà èèyàn kí gbọ́ kí ni mo gbé jàmá àwọn èèyàn gidi nínú àwọn èèyàn sán nínú àwọn èèyàn àwọn àfáà ní gbọ́dọ̀ wá wọn síbi kankan ibi tẹ́wà wọn sí ni ẹ̀wà wọn síbi wà kí ni mo gbé jàmá ìwà àwọn sàábì lọ lè bá níbi Muhammad ni yóò níbi Muhammad wọ́n ní yá nàbí yàlá wà nàbí man khairun nas tàlẹ́ni tó lóore jù nínú àwọn èèyàn man khairun nas bóyá ni wọ́n ló ṣe kó síbẹ̀ kánẹ́bí ọkọ̀ nǹkan mọ̀ rẹ̀ pé inú àwọn tó lóore lọ wà tàlẹ́ni náà àníbi wọn ni zuli qalbi mahamumi zuli qalbi alimahamumi ẹgbẹ́ lọ́wọ́ wal lisani sọ́ọ́dìkì ó ti mélòó jẹ́ àmà ó di méjì àníbi ẹni tó bá ní qalbul mahamum ẹ má ti jẹ́ sọ̀tún mẹ́yìn ẹni bá ní qalbul mahamum òun lè yáre wọ́n lè sáàni àsọ́ọ́dìkì àtẹni tó bá jẹ́ pé àwọn rẹ̀ òtítọ́ ní máa ń sọ àwọn sàbí wọn ni ya Rasulullah kọ́dẹ̀ àwọn fúnlẹ̀ lè sáàni àsọ́ọ́dìkọ̀ àti mọ̀tẹ́pẹ̀ ní àwọn òdodo wàjá lílì sáànà sídìkán fìlẹ̀ àkèrè náà tánà Ibrahim máa ń sọ káàró dodo ká máa ń sọ dodo àti máa kí yẹn máa sọ dodo àti máa àmọ́ fàmálí kọ́lìbùlì mahamum kí lẹ́yìn pẹ̀lú kọ́lìbùlì mahamum nǹkan bí ti dáná bí dákọ́ nù àwọn èèyàn rí àníbi ní dúró kọ́lìbùlì mahamumi ẹni tó ní ọkàn á ní mahamumi táǹpé mahamumi ni àníbi wa ni táǹpé bẹ́ẹ̀ ni ẹni tó ní ọkàn á tẹ̀kẹ́ jù ẹni tí máa ń páyọ̀ ọlọ́run ọba àbọ̀gbọ́ ọkàn tí ń bẹ̀rù ọlọ́run ọba ànàkíyì ọkàn tó mọ́ torí ń tó dáa tí èsì tí ì ní tí ọ̀wá rò pé kọ́ bàjẹ́ fẹ́ títí ẹ̀dá ọkàn tó mọ́nu sàlámọ́tò sọ́dírì nù káníyàn yọ̀ dáa adébìnrin èyí rẹ̀ wá kí lórí kọ́líbẹ̀lì mákàmọ́ọ̀mù ẹni tí ìbẹ̀rù ọlọ́run bá jòkó sínú ọkàn rẹ̀ ó bẹ̀rù ọlọ́run tó bá ṣe ń tí ọ̀dà ẹ̀rọ ọkàn máa jáde pé yé tí ìbí lọ́lọ́ báyìí ànàkíyì ọkàn tó mọ́ pangandẹ́ ọmọ mo bá rí tí ọ̀dà yóò gbìyànjú àti tún un ṣe ó gbúdọ̀ dá látọ̀dọ̀ tiẹ̀
gbọ́jọ̀mọ́ àdébí wa ni láì fi máa fi ìwà lábàgì wà láhàsádà ọkàn tí è ṣe lọ́hùn ọkàn tí è sọ́tẹ̀ ọkàn tí ò ní kéta ọkàn tí ò ní lára níta ń pè bẹ́rù àdébí ní àwọn méjì ló ti Yorùbá níbi Muhammad Yorùbá àwọn ọ̀rẹ́ yìí ni àdébí láwọn àwọn tó lọ káyọ̀rù náà sí ni o mani káyọ̀rù Yorùbá náà ṣe wọn mani káyọ̀rù náà sí ni wọn tó lórí jùlọ yẹn lọ àwọn sàábọ̀ wa tún wá dákẹ́ wọ́n ní ya Rasulallahi ẹ bá Yorùbá níbi dáadáa famani ala atharihi ọ̀dà ìwà níbi bàbá wa fẹ́ dáhùn mà famani ala atharihi àwọn kílà mẹ́ta fi mà pé ẹni rere yìí abọ́ gbọ́ kílà mẹ́ta fi mà pé ẹni rere yìí àníbi ni àmì tẹ́fì mà pé ẹni rere ni alladhi yansha'u ad-dunya ayé gbọ́dọ̀ dúnìyà ẹni tẹ́ máa pẹ́ ní eléyìí ẹni tí bá ti máa ó kórìíra ayé pé gbogbo tí ń jẹ́ pọ̀pọ̀ sísìn ayé kọ̀ọ̀kákùn kankan ọ̀ká wọn tó bá rí mílíọ̀n ó lè náà tọ́lù ìjọ fẹ́yàn bí sàárà kásánù ẹ̀dá ni aláàjì kí ló dé ẹni ọ̀wà ìta bá ṣe sọ́dọ̀ Ọlọ́run láàlọ́ lè bá àmì àwọn ẹni eré nu o ẹni tó yẹ pé ayé yìí ọ̀jọ́ lójú ọkọlé ọ̀jọ́ lójú ọ̀rọ̀ mọ́tò ọ̀jọ́ lójú ọ̀rọ̀ mọ́kà ọ̀jọ́ lójú Abba Kyari àbí kí wọ́n pè é Abba Kyari chief of staff tó kúndò ní àyíbẹ̀kọ́ ni ẹ̀wọ̀n bó ti dọ́lá tó wọ́n ní Buhari ọba tẹ̀gẹ́ ní gàbí kó rí Abba Kyari ó kú abẹ́ òkú tòun ti gbogbo owó tòun ti gbogbo ọlá tòun ti gbogbo òpó lérí ipò mà ní Yar'Adua kú sí president Nàìjíríà àti gbogbo àwọn security àti gbogbo ìjọba tó ní pé gbogbo Nàìjíríà bẹ̀rẹ̀ wọ́n wà ó mọ̀ kú fẹ́ẹ́ ipò ni ọ̀dà àwọn tí ò wá kú tí wọn kú lérí ipò mọ́ àwọn tí ò kú tí wọn kú lérí ipò bàbá fẹ́ dẹ́nire mà àbọ̀ ọ̀gbọ́njà mà yóò kó ìrà yìí kò ní gbàtà yé wọ́n yọ ẹ̀bùn lè ákérà àníbi ìtàbí wa mọ̀ wọn ni wọ́n fẹ́ràn lè kíyàmà àwọn ènìyàn tẹ́ ń bèrè ẹ̀ sábẹ̀ mi ìfẹ́ lè kíyàmà ni ó fẹ́ ní wọn nínú ọkàn wọn tẹ́rẹ̀ ẹ̀rí gbọ́jà mà àníbi Muhammad sallallahu alaihi wasallam àwọn sábẹ̀ ni mánà àríbò hadha fina illa rafi mawla rasulillah sallallahu alaihi wasallam wà nábì ara rẹ̀ náà láti léyìn wọ́n lọ gbàtàyé ó kó ayé jọ Ọlọ́run bá ṣàánú rẹ̀ ìjálè kíyàmà ní ń bẹ lọ́kàn rẹ̀ wà níbi tó adá tójú rẹ̀ fún wa tálẹ́ ní eré lẹ́ẹ̀kan sí wà nábì tójú rẹ̀ fún wa tó dẹ̀ fún wa àníbi ni mu'minun abẹ́gbọ́ fi khuluqin hasanin ẹ̀wì kí gbọ́jà máa mu'minun fi khuluqin hasanin àwọn abẹ́ni gbogbo ètò látàárọ̀ ìwọ ló léyìn o tó wí ti wá náà bóyá wá náà kò sí bẹ́ẹ̀ bá fi dẹni eré o wọn àníbi wa ni mu'minun ẹni eré ní mùmínì kan fi khuluqin hasan tó wá níwà tó dáa ìwà táyé fi ń ṣàdúrà fún yàn ládùúgbò yín abẹ́ gbọ́dọ̀ mọ́ ẹwà mọ́tò kọjá ní gbogbo síìtì láyé yẹn pátá gbogbo ẹwà sókùnkùn bí ìgbà tí yẹn wà lálẹ́ kìyàmà tí yẹn wà nù sàárè ọwọ́ ni tó sì ń bẹ tó lọ́lá tó nípò tó lówó ọwọ́ wá jẹ́ ìtọ̀ láńlá jẹ́ ìtọ̀ láńlá tẹ́ gbogbo jẹ́ ìtọ̀ ọ̀hún ló kọ́ ọ̀hún kàkà máa ń gbé báyìí mẹkánù ọ̀yá ìmẹkánù là ń pè é mẹkánù jẹ́ ìtọ̀ gbangba yẹn mẹkánù ọwọ́ lọ lè rí má dúgbò yín ọwọ́ ní gbogbo àdúgbò ẹ̀ máa lò náà fẹ́ ọwọ́ ni ládùúgbò wa o ọyẹ ẹ̀dá títì yìí ládùúgbò wa o ọyẹ ẹ̀fà omi ságbólé kọ̀ọ̀kan wọ́n wá ń rómi pan lọ́nà ẹ̀kọ́ lọ́nà tí ò ní wàhálà nu anábìlẹ̀ ni rẹ̀ ní ọ́ mu'minun fi khuluqin hasan ìwà tó dáa tàbí wọ́n dámọ̀ mẹ́rin mà ìwà rí anábìlẹ̀ ròyìn wọn ẹ̀ sì yóò gbọ́ níbẹ̀ Muhammad nasu hadha la ilaha illallah kama karimul akhlaq ẹ̀dàkùn ẹ̀ bá ń sọ gbọ́lọ̀n tóbi dáadáa jẹ́mọ́ Allahu akbar gbọ́lọ̀n tóbi dáadáa jẹ́mọ́ Allahu akbar ẹwà tún gbọ́ ànábì Muhammad o ìwà táàrùn yìí náà ni o aláà ìwà yóò lè ìwà gidi àrí yóò lè wọ́n ní husnul khuluqi
ìwà gidi yuthaqilu mizana al-abdi al-mu'mini yawm al-qiyamati gbọ́jàmá mizanu al-abdi òṣùwọ̀n sẹ́ẹ̀rú tó jẹ́ mùmìnì ìwà rẹ̀ yuthaqiluhu yawm al-qiyamah ìwà rẹ̀ tó bá wù ní ó jẹ́ kí sẹ́ẹ̀rẹ̀ rẹ̀ ó tẹ̀sùn wọn. Wọn dákọ̀ ọ̀run o, wọn dákọ̀ àwẹ̀ o, wọn dákọ̀ zaka o. Ìwà wọ́n yóò kásìrò hasanatu wọ́n yóò kásìrò hasanatu àbàgbọ́ hasanatu ìwà rẹ̀ tó bá ń wù yóò wá jẹ́ káyọ́ mọ́ wá kálukọ́ máa ròyìn rẹ̀ pé èèyàn rẹ̀ ni o tẹ̀lé ìnà gbọ́pọ̀ nàbí Muhammad sallallahu alaihi wasallam ànábì níbi yẹn bá kú tán àmàlẹ́kọ̀ wà lọ sí ọlọ́run kẹ́ màláíkà ẹ lọ sí sọ̀rọ̀ àǹdè ilé wọn ẹ lọ lè bá ń bè ẹ máa gbọ́n tí wọ́n bá ń wí ń pẹ́ wọ́n ti ń parúpẹ́ ẹni rí lágbájá pé nǹkan máa ń ṣe àwọn àwẹ̀ ló dé yìí bá a ti ń gbàwẹ̀ òun ni máa ń ṣàánú àwọn máa ti ń lọ léèwé òun náà ní rán wọn àwọn ọmọ òrukàn òun ní rẹ́pù wọn. Ìwọ láàánú lẹ́yìn màláíkà mẹ́mọ́ tó gbogbo àìsí rẹ̀ mọ́ sóhun ti láàánú náà ọkọ máa bọ̀ wá pàdé mi ọba láàánú kí n ṣàánú náà. Abọ́ ọgbọ́ kàmá ti yí kejì àgbà èèyàn bú ni ọlọ́run tọ́ ẹ má gbogbo ẹmọ́ wọ́n ti lé èèyàn bú ni. Ìwà rẹ̀ ìmá jẹ́ kí iṣẹ́ rẹ̀ yóò kà tírù àsánàtì ìmá jẹ́ kí iṣẹ́ rẹ̀ tí yàn bá ṣe ọ̀pọ̀ ni. Bọ́bá ṣiṣẹ́ bọ́bá wà rí kíkiri ọlọ́run sì kọ́ ládàpọ̀ iṣẹ́ rẹ̀ tọ́pọ̀ fún ọ. Wọ́n yóò kà fífù àbọ̀ ọ̀gbọ́ màwáàzì nà sí yàátì ìwà rẹ̀ sì ní àbọ̀ ọ̀gbọ́ yóò kà fífù màwáàzì nà sí yàátì ìmá jẹ́ kí iṣẹ́ ebú nìyẹn ó ṣe fúyẹ́ lọ́dọ̀ ọlọ́run. Tó bá níwà tó dáa tó ní ìwà rẹ̀ bó ti lè wù kọ́ sẹ́lẹ̀hún tó ọlọ́run ọba yóò sì máa àfáà yá ilà ẹ̀ ti pariwo ọlọ́run jẹ́mà yóò kà fífù ọgbọ́n tí mo pè yóò kà fífù mizan sayyiati yóò fúyẹ́ gbogbo wa gbogbo sẹ́kù tó ṣe ni yóò fúyẹ́ rẹ̀ ni ẹ̀jẹ̀ fún ilé ìtàkùn kan nínú ọ̀rọ̀ tánibí àmọ́ àmọ́ sọ nínú àsọkálẹ̀ rẹ̀ tí ń sọ fún ọ̀kan náà sàhábà rẹ̀ ó ní ìtẹ́kìlá haythuma kunta ẹgbẹ́ kọ́ ni ìtẹ́kìlá haythuma kunta àníbi ní bẹ̀rù ọlọ́run ní gbogbo ẹ̀ka ìtọ́ bá wà o wọ́n náà bẹ̀rù ọlọ́run gbogbo ìkòkò tó bá wà o àníbi wa ni wà á ti bí sayyi'atal hasana wà á ti bí sayyi'atal hasana máa fi iṣẹ́ dáadáa ìwà dáadáa máa fi tẹ̀lé ìwà abú tó wù iṣẹ́ abú tó bá ṣe ó ṣe immediately àti bí sayyi'atal hasana fíṣẹ́ rẹ̀ tẹ̀lé àníbi ní tẹ̀múwà yóò sì parẹ́ yorùbá àníbi ní tẹ̀múwà yóò parẹ́ ọwọ́ àbùsàrà tó pọ̀ sí orí kó oṣù fúnfún kan tí ọ̀dá nísìnyí oṣù fúnfún ọwọ́ ní ìṣùwà máa bó ti wá bá ti yẹn jẹ́ ó ṣe sì náà ó ṣe tí ọ̀dà kan ọ̀dà kò sí ọ̀nà ọwọ́ rúmbára ọwọ́ yọ fáfọ̀nà jáde lápò ọwọ́ ta lọ rẹ̀ ọlọ́ni sí ìgbà tó dá lẹ́yìn rẹ̀ dábù wá yóò parẹ́ níwáre yóò kà fífò mízánà sayyi'atika ìwáre tó bá wù ọlọ́wọ́ ó fi fúyẹ́ àyèdá wàhálì kìnnàzà àbẹ̀kúlù kìnnà hasan mi rò bẹ́ẹ̀ yóò bá nígbà mọ́ dákọ̀ níbi ní ìwọ̀ tó dáná wà wù sáwọn yẹn o ẹ wá gbọ́ àdìsí tó wá bá tí mo sọ ọmọ pé ìwà ni máa jẹ́ kí sẹ́yìn tẹ̀sùn à àníbi wa ni máa min shay'in àfikọ́lù fi mizani l-mu'mini yawma al-qiyamati min husnil khuluqi àníbi ni kò sí nǹkan kan yóò bá àníbi má kò sí nǹkan kan tí máa jẹ́ kí sẹ́yìn tẹ̀sùn à lóòjọ́ àlìkìyàmà tó ìwà tó dáa kó lóbi kó tọ́jú òbí rẹ ìwà tó dáa ni kó láàfà kó máa tọ́jú àfà rẹ ìwà tó dáa ni kó máa sọ̀rọ̀ rẹ ìwà tó dáa ni ká má bọ́ bìtẹ̀mílẹ̀kún alábòsí ìwà tó dáa ni ìwà tó dáa ni ìwà tó dáa ni níbi wa ni ìtọ́lọ́wọ́n bá kórìíra wa jù tọ́lọ́wọ́n wá kórìíra jù lára wa òun ni kíyàn wá máa wá palẹ̀ jẹ́ wà níwà tí ìwà kíwà ìwà sìnà òfófó tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ àti kó wà máa tó bọ̀ ibi adé yìí láti bẹ̀rẹ̀ lọ́la ibi adé yìí ń bẹ láti bẹ̀rẹ̀ lọ́la olúwa wa aláàánú jùlọ àwọn náà bí ọba náà bí ti bí ọ ọlọmọsà fún wa níwà tó dà kó wà kẹta ara ń wí àfẹjọ yìí wà pé ìwà
lẹ́sìn ẹ̀sìn náà sì ni ìwà gẹ́gẹ́ bí tọ́pìkì wa pé al-islamu wal-khuluqu ẹ̀sìn àti ìwà gbogbo dábàá máa gbọ́ bẹ́ẹ̀ ìwà náà lẹ́ máa gbọ́ ìwà náà ni ẹgbẹ́ tí Islam sọ ń pa wà ìwà ọlọ́mọ́sà fún wa náà níwà tó dá o iṣẹ́ ẹni ọlọ́mọ́sà fún wa sí o ọ̀rọ̀ ọlọ́mọ́sà fún wa sọ o my Naija latest Islamic lecture ọlọ́mọjọ́ bàjẹ́ fún aláìláì ó gba mùsùlùmí ayé tá ń gbọ́ wa tá ń wò wá ọlọ́mọ́sà gbàdúrà kó wa yálà lùbáríkà o yá sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé Yorùbá ní ìbádà fún wa o ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين.